Welcome to Zisodel TV. Kindly subscribe, share, and like for latest updates and news. Ẹ kú rọ́jú ọmọ Nàìjíríà. Ìpolongo òbò ń bọ̀ lọ́nà kò ní pẹ́ dé. Àwọn sẹ́nétọ̀ èrò Àbújá wa ò ní pẹ́ mọ́ gbóríwọ̀lú wá. Bọ́n bá ti darí dé ayé ẹdẹ́lé kí ẹ ní kí náà mú bọ̀ láti ìrìn àjò ọlọ́jọ́ gbọ́ọ́rọ́ wọn. Bí wọn ò tiẹ̀ rántí yọjú sí akíá nígbà àtìmọ́lé àìsàn kòró tẹ́bi ń paráyé ó ti dájú pé wọ́n á ti dọ́gbọ́n ṣẹ́ṣẹ́ ń jì sápò bọ̀. Owó nílá ni wọ́n ná sẹ́ni ó bá délé kí hàn bíi kóńgò rẹ̀ sì 500 naira forí kọ̀ọ̀kan àtàwọn aṣọ pélébé tí wọ́n á ti dọ́gbọ́n yàrá wọn sí tí wọ́n á máa fẹ́ yí sí alátara aṣọ. Hey guys, how you guys doing? It's your girl Lollipop. Guys, I want you to watch this video made by a concerned Nigerian man. Yes, he made a video and warning Nigerians about Nigerian politicians as election is fast approaching, as they will be coming to you with rice, with guguru, with epa, with ankara and stuff like that. So he's just trying to lay a note of warning to us all. So you can watch the video, guys. Pẹ̀lú ìgò kọ̀ọ̀kan ẹlẹ́rìí dòdò nínú aṣọ ẹgbẹ́jọdá ìyẹn táwọn àgùntàn sábàrí kó jẹ́ ó fi jójú ẹlẹ́yà lérò náà. Ẹni mu mílíìkì ò sí èrè ẹni aṣàgolo sí ní síwín tọmọtaya wọn ló lówó Àbújá àwọn dèdèrè tán bá ríra mú tán bá kójọ síbi kàmpéènì ìbò náà níjú ẹlẹ́yà lérò náà. ATT problem.